Bank Social Club of Nigeria. How are you? Wọ́n gbé iye ẹ̀yìn ọgọ̀ ṣèkó. Orí iye mẹ́rin nọ́mbà wọn nu. Àdìgọ́ kà sí ìwọ̀n àgbẹ̀ wọn gbé ẹ̀yìn ọgọ̀ Mr. Mode Ehi Bolo alias Professor Chairman Enobama Social Club of Nigeria Yaroyo Lagos Kurudu Professor wọn ni yàrá báwo yó Professor wọn ni yàrá jẹ́wúgé wáwé sọ́wọ́ ká wá sẹ́wúgé Yaroyo Professor wọn ni màá tí ó bàbá àmàláwọ̀ bíọ̀n ẹsẹ̀ ni wọ́n rú mọ̀. Wà gbé wà má gbé orí yó kúsù wọn kàkiri kó. Bókà wọn ni nọ́mbà wọn nu àdìgọ́ kà sí ìwà yó. Wà gbé wà má gbé kúsù wọn kàkiri kó. AP Venture Aluminium Yaroyo Eraza wọn ni yá tí o Yaroyo ọmọ ni mẹsùlẹ́rì ọ̀nà wàhálà ẹ̀ fẹ́ kí ẹ gbé fún ọ̀rẹ́ ọmọ. Àwòrán ni yàrá o Yaroyo. Chief Andrew Ebaolode Chairman Randeki Royal Hotel Benin City Ìdánilóge Wátọ́ Andrew Ebaolode mọ́ ìlànà ní yàrá rẹ̀ o wàdó dàrẹ́ wọ́n náà yẹ ọ́ lẹ́. Tina, traditional doctor, based in Ogun State, Ìyẹnòkè Wátọ́. Tina wà ní yàrá wákìá. Wẹ̀ àgbẹ̀ wà má gbé orí yé. Ẹni ìrẹ̀gọ̀ ṣẹ́ wébo. Orí yẹ wà ní nọ́mbà wọn nu. Àdìgọ́ kà sí ìwà wáyé. Dr. Solomon Iyewada medical doctor Yaroyo Solomon wani ya ti o Solomon ya rada o wà gbé wà má gbé orí yé ẹni máa gbà gbogbo ìyá wọn ní nọ́mbà wọn nu àdìgọ́ kà sí ìgbà ẹwà o.
hotel yìí ló kéré yàrá yóò. ìyáre náà ẹnu wàrà yóò mẹ́rí bẹ́sì ìmọ̀nìyà tí ó wàgí wá sọ wàá mẹ́rí bẹ́sì ìmọ̀nìyà tí ó wà tẹ́lẹ̀ dàrẹ́ wọn náà yẹ mọ́ ẹ̀kọ́ rẹ̀ náà gbọ́dọ̀ làwọn ọmọ. ìdánilóge engineer Moses Agbima Sailor Lagos base Yaroyo. Agbima rẹ̀ ọmọ ní mose Agbima náà mọ̀ wẹ̀kí wá sọ wọ́n Agbima ní mose ní àjẹ bọ́ọ̀rẹ̀ ní àwọn agbọ̀n rẹ̀ lọ́wọ́ o. Mr. Moses Agbima ìdánilóge wá tọ́. Supo Ambrose Izeoge Yaroyo. ìyáre wáyé Mr. Akole Ehikoya alias Akpede police station ọ̀nà mọ́nìmọ̀ sọ́yànà ọ̀ọ́sá police station náà làwọn kọ́ ọ̀dọ́ à Yaroyo. ìyáre wáyé elámọ̀lógé ni a ti Mr. Godi alias Ajumi Tete ìdánilóge wa tọ́ Jumi elámọ̀lógé wọn Jumi wọn ni àti o Mr. Freddy's Asika MD Frederick Enterprises Lagos base Pamake Aredo Yaroyo. Sonny Wadada based in Verona, Italy Yaroyo. ìyáre wa yóò sọ ní ìmọ̀ọ́sẹ̀ gbẹ̀mú àyèdè sọ ní ìnàmọ́nà Mr. Festus Orafosu Italy based Yaroyo. fẹ́bọ̀ àjùmọ́ ni yàlélé fẹ́bọ̀ àjùmọ́ amọ́ndọ́sẹ̀gẹ̀ àgbọ̀ ìyáre náà ní wàyó fẹ́bọ̀ àjù Italy base Yaroyo. Mr. Anthony Ayade ọ̀nà wa gbé mọ́ mọ́ òkè sẹ́ torí mẹ́mẹ́ lùkù lọ́mọ́. Italy Yaroyo ìdánilóge ìdámẹ́yẹ latest baseman orege one drummer Neri Fabomo keyboardist Yaroyo OC high chorus oríyé mẹ́gùn wọn lárẹ́gbẹ́ yàtọ̀ báwo oríyé wọn lárẹ́gbẹ́ yàtọ̀ báwo. Dọ́tọ̀ wọn yìí máa lárègbé ní ẹsẹ̀ wà lórí òòrùn lárègbé lórí òòrùn lárègbé lọ́sọ̀rọ̀. Yàrá wáyé o, amọ́nà ṣàjà àgbọ̀n akẹ́wà sọ̀wá. Dr. Ebega Okabo, traditional doctor, Benin base, ìlànà òkè wá tọ́. Chief Doctor Yaroyo. Doctor wọn ni á ti Okabo ẹgbà ìlànà ọmọ. Doctor wọn yí wọn lárègbé. Doctor wọn yí wọn lárègbé. Yẹ́sẹ̀ wá wò ó. Yíyẹ wọn lárègbé. Oyè wọn lárègbé.
David Oriahi alias Aise. Ilé àríwá yó bá kí wọ́n wá so wa. Ilé àríwá yó bá kí wọ́n wá so wa. Ẹ̀jìnì àṣẹ́nà fún òun lánàá gbé wá tán. Àgẹ̀mọ́sá lórí yèmọ́ ooo. Àgẹ̀mọ́sá lórí yèmọ́ ooo. Ẹ má gbọ́nà kàkà pé ó yẹ wá ní ooo. Gbọ̀nà wo yàrí o, ó bọ̀ wọn lápá mo yà láró. Ó bọ̀ wọn lápá mo yà láró. Ayọ̀ wọn lọ́ra gbọ̀n wọ yà ìyàn o, ó bọ̀ wọn lápá mo yà láró. Friday party Adol alias Lọ́bọ̀bọ̀ yàrá yóò. Mo yà láró. Sátọ̀dé ọ̀gá Iya furniture yàrá yóò. Ó bọ̀ wọn lápá mo yà láró. Ayọ̀ lọ́ra gbọ́n wọ̀ ọ̀yà ìwọ̀n o. Ó bọ̀ wọn lápá mo yà láró. Mẹ́gà kì í mọ́tò mẹ́gà bò wá o. Ó bọ̀ wọn lápá mo yà láró. Bákẹ́ àgbòkò gbọ́dọ̀ dàgbọ́n láyé náà. Ó bọ̀ wọn lápá mo yà láró. Èkejì àgbè wa gbọ́n lápò gbogbo wa. Ó bọ̀ wọn lápá mo yà láró. Àgbọ̀n wá sáà lò ó.